àkókò yìí lórí ètò wa ètò àwọn aṣòfin wa tí ó dé sí ojú móhùnmáwòrán yìí láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà níbi tí a ti ń gbé àwọn ọmọ Oòduà tó wà káàkiri àgbáyé tí wọ́n jẹ́ aṣojúṣòfin àti aṣòfin àgbà wá fún yín tí wọ́n ó ṣàlàyé báwo ni nǹkan ṣe rí ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin. Lẹ́ni ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin òun náà ni àlejò wa. Nígbà tí ẹ̀yin náà bá rí àlejò tèmi àti pátákùntakùn tí wọ́n ti kó ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ mọ̀ pé àtòfiṣẹ́ ogun náà ni. Ta náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ Honorable Ajíṣafẹ́ Olówó Òkèrè tí wọ́n jẹ́ aṣojúṣòfin fún ẹkùn ìdìbò gúúsù àti àríwá Àkúrẹ́ láti ìpínlẹ̀ Oǹdó. Bàbá ẹ kú kalẹ̀. Ẹ ṣé púpọ̀ lótú. Yorùbá ní àrí ni àbèrè ẹni bó lẹ ti bẹ̀rẹ̀ kó ṣáájú kó tẹ́jú pé ẹ délé ìgbìmọ̀ aṣojúṣòfin. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ibi tọ́lọ́run ti bá wa bẹ̀rẹ̀. Àwọn náà ní igi lẹ́yìn ọgbà wa tí kò jẹ́ kí ọgbà owó a fi ọpẹ́ ọlá èyìn àti ògo fún Ọlọ́run. Kí ni ìdí tá a fi sọ bẹ́ẹ̀ òun náà ni pé ọjọ́ pẹ́ tá a ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run yìí òun ló ń ṣe àtìlẹ́yìn. Gẹ́gẹ́ bí ìbéèrè yín èmi á sọ wípé a bẹ̀rẹ̀ ohun tá à ń ṣe yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Láì bàtẹ́ tó alẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ lẹ ti nífẹ̀ẹ́ sí pé láti sin ìlú. Ohun tí mò ń sọ ni pé ibi pẹlẹbẹ láti bẹ̀rẹ̀ sí mú ọ̀lẹ jẹ. Ẹ jẹ́ káwọn aráàlú gbọ́. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọdún 1991 sí 93 mo jẹ́ kánsílọ̀ ní Àkúrẹ́. Nígbà yẹn wọ́ọ̀dù tó wà ní Àkúrẹ́ ó jẹ́ 12 wọn ò tí ì pín Àkúrẹ́ wá sí bó ṣe wà báyìí. Ìjọba ìbílẹ̀ 2 ó wà lójú kan nígbà náà a dẹ̀ ní wọ́ọ̀dù 12. Èmi ni mo jẹ́ kánsílọ̀ fún wọ́ọ̀dù 12 ńgbà yẹn tí a pè ní Ọ̀dà Ìgbàtòrò wọ́ọ̀dù 1991 to 93. Àkókò yẹn ní Olúmilúà Ìṣọ̀lá Olúmilúà tó fi ń ṣe gómìnà wa. Kánsílọ̀ ẹlẹ́gẹ́ ńgbà náà. Kánsílọ̀ mo jẹ́ ńgbà náà. Nígbà tá a kúrò ńbẹ̀ yẹn a tún ní oore ọ̀fẹ́ ní 1999 tí a bẹ̀rẹ̀ ètò tí alágbádá tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí 1991 to 2003 mo lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ti ìpínlẹ̀ wa ìpínlẹ̀ Oǹdó lábẹ́ àsíá AD. Nígbà náà mo ṣojú fún ẹkùn kínní ní Àkúrẹ́ local government ní Àkúrẹ́. nígbà náà lákúrẹ́. Yes. So ohun la fi sọ pé ó pẹ́ tọjọ́ tí a ti bẹ̀rẹ̀. Àwọn aráàlú gan ti rí pé ìfẹ́ àti sin ìlú ó dàbẹ̀ ni pé kì í ṣòní ló bẹ̀rẹ̀. Rárá. Ìgbà tẹ́ ẹ jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Oǹdó gbà náà ipò wo lẹ dìbò? Ní àkókò yẹn nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ wọ́n fi mí ṣe alága kọmitì tó ń ṣe ètò bójútó ètò ìṣúná ìjọba chairman appropriation committee nígbà náà. Ṣùgbọ́n nígbà tí ìjọba yẹn ń tẹ̀síwájú a ṣe àyípadà àwọn tó ń darí ilé ìgbìmọ̀. So mo wá bọ́ sí ipò igbákejì adarí ẹgbẹ́ tó pọ̀ jùlọ eléyìí tá a pè ní deputy majority leader. Nígbà náà Ọlọ́run sì ràn wá lọ́wọ́ ní àkókò yìí tó jẹ́ pé a ṣe gudugudu méje yàyà mẹ́fà a sá eré arin ẹsẹ̀ láti ṣe wípé a ṣe aṣojú tó dára fún àwọn ènìyàn wa. Nígbà náà ẹ lè rántí pé àwọn nǹkan tí èmi Honorable Olówó Òkèrè ṣe kì í ṣe nǹkan tó mú rárá. Nǹkan tó bá dáyàn lójú lè èèyàn nílé wá sí gbàgede ìbílẹ̀ láti wá sọ. Ní àkókò náà Ọlọ́run ràn mí lọ́wọ́ láti rí i pé torí pé ibi tí mò ń ṣàṣojú fún ó jẹ́ olú ìlú fún ìpínlẹ̀ Àkúrẹ́ state capital. Ìlú yẹn pẹ̀lú ohun tí ìjọba Ọbásanjọ́ ṣe lákòókò yẹn tó fowó sówó àwọn òṣìṣẹ́ ìjọba ń ṣe ní ìlú bẹ̀ sí gbòòrò sí tó bẹ̀ sí tóbi sí.
bó ṣe ń tòrò táwọn gbòòrò sí táwọn èèyàn ń kọ́ ilé àwọn ohun amúlùúdùn ohun tó múlùú dàgbàsókè kò tó torí pé wọ́n á ṣàkíyèsí pé ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó wá jìnnà sí àwọn ọmọ wa nígbà yẹn mo gbìyànjú láti rí i pé a dá iléèwé ti ìjọba alákọ̀ọ́bẹ̀rẹ̀ sí àwọn àdúgbò tí kò ní nípasẹ̀ oore ọ̀fẹ́ àti akitiyan wa a rí i pé ìjọba gbé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ sí orí àwọn agbègbè yẹn agbègbè bíi agbègbè márùn ìkan nínú ẹ̀ ni wọ́n ń pè ní Kenaland primary school. ó sì wà ń bẹ báyìí. ó wà ń bẹ báyìí. àwọn ará lè ń gbọ́. níbi tí àwọn èèyàn gan fi mọ̀ pé wọ́n mọ rírì ẹ nìyí ìkan nínú àwọn ilé tí àwọn ọmọ school yẹn ń lò wọ́n fi pe orúkọ wa that is wọ́n fi kan house wọ́n fi sọ orúkọ wa Kenaland primary school. ìkan náà nínú ẹ̀ ni wọ́n pè ní ọlọ́gẹ̀dẹ̀ Ògoolúwa primary school ìyẹn wà ní àdúgbò tó ń pè ní ọlọ́gẹ̀dẹ̀ Shitu street. láwọn gbogbo àtẹ wà lẹ́gbẹ̀ẹ́ máa sọ yes márùn bẹ́ẹ̀ ló ti pàṣẹ wá sáyé wọ́n sì wà ń bẹ̀ báyìí tí a lè tọ́ka sí àwa ti kára wa lọ sí ìletò kan àwa lọ fi owó ara wa kọ́ a block of 3 classroom sí school kan wọ́n pè bẹ́ẹ̀ ní St. Peter's primary school Àpọ̀nmu. ó sì wà ń bẹ̀ títí. ó wà ń bẹ̀. iléèwé yẹn wà ń bẹ̀. ó wà ń bẹ̀ gómìnà wa late chief Adébáyọ̀ Adéfarati òun ló wá sí iléèwé yẹn lọ́jọ́ náà tó commission ẹ̀ so ní àkókò tí mo sọ yìí kò tíì sí pé wọ́n fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní wọ́n nǹkan tá à ń pè ní constituency project allowance. owó ilẹ̀ fi ṣe. owó ara mi tí mo fi pamọ́ òun la fi ṣe ní àkókò yẹn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àkókò lè sí láti máa sọ tá a ṣe ní àkókò náà. nígbà tí ẹ wá kúrò ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ọdún 2003 nbọlẹ̀ gbà lọ. wẹ́ ní 2003 mo fẹ́ sọ pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣe ti ìgbéraga nínú àwọn bíi mẹ́rìndínlọ́gbọ̀n tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní àkókò yẹn ní ìpínlẹ̀ èmi nìkan lórí oore ọ̀fẹ́ Ọlọ́run láti rí i pé ó yẹ kó tẹ̀síwájú ní primary election nínú ẹgbẹ́ wa wọ́n gbé mi gẹ́gẹ́ bí ẹni olùdíje fún House of Representatives nígbà náà 2003 ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní àkókò yẹn pé gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá yàtọ̀ sẹ́kọ̀ọ́ làwọn PDP fi àlùmọ̀kọ́rọ́ yìí tán fi gbá wa dànù ní àkókò yẹn so ńgbà yẹn a ò wọlé a sì mo ní iṣẹ́ tí mo ń ṣe láti 1994 ni mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú consultancy unit Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tá à ń pè ní Unifex so ńṣe ni mo dẹ̀ padà mo tún lọ bẹ̀ sí sákiri tí mo bẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú organisation yẹn kì í ṣe pé bóyá wọ́n gbà mí síṣẹ́ gan ṣùgbọ́n mo ní eléyìí tá à ń pè ní consultancy outfit ti tara mi tá ti register so àwa ń bá wọn ṣiṣẹ́ papọ̀ bíi pé àjọ pọ̀wọ́pọ̀ ń ṣiṣẹ́ ìyẹn náà ni mo ń ṣe títí di pé di àkókò tí mo tún wá díje. láti bàtẹ́ tí wàá wà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti ọdún 2015 àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó jẹ́ kọ́mítì wò lẹ́wà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí mo tún débi ohun tá a gbọ́ tó dẹ̀ ń ṣẹlẹ̀ náà níbí pé wọ́n fi àyè gba àwọn tí wọ́n ti wá nígbà méjì ìgbà mẹ́ta fún wọn ní oore ọ̀fẹ́ tó pọ̀ ju àwọn tó bá ṣẹ̀ dé lọ. nígbà tèmi dé wọ́n yàn mí sí kan nínú ọmọ ẹgbẹ́ tó ń ṣe àbójútó ètò ìṣúná owó appropriation. nǹkan tó ń dẹ̀ sọ fún wa condition tó ń dẹ̀ fi sí ni pé àwọn tó bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ appropriation committee yẹn wọn ò tún lè ṣe alága committee kankan nítorí pé wọ́n rí i pé committee tó lágbára tó ṣe pàtàkì ni. so mo wà ń bẹ̀ mo tẹ̀ wà ní ẹgbẹ́ committee ti eléyìí tó ń pè ní interior tó ń ṣàbẹ̀lẹ̀ interior mo wà ní committee housing ti ilé kíkọ́ mo wà ní committee ti omi water resources àwọn committee tó tẹ̀ gbajúgbajà ni mo wà láyé committee ti Federal Colleges of Agric and Institutions Federal College of Agric and Institutions mo tún wà ní
ìyẹn mo ṣáà wà níbi kọ́mítì bíi méje. So ẹ jẹ́ ká wá wọ̀ ọ̀rọ̀ kọ́mítì tẹ̀ wáyé pàápàá jùlọ ẹ wò nígbà tí ẹ̀yin ilé ìgbìmọ̀ asòfin ẹlẹ́ẹ̀kẹjọ tó wà lórí àlééfà báyìí lọ́dún lórí nǹkan bí ọdún tó kọjá awuyewuye wáyé lórí ọ̀rọ̀ àbádòfin ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ asòfin o ẹ fi nǹkan bọ́nú àbádòfin o. tán bẹ̀ sí pariwo pádìn yẹn. ẹ̀yin ọmọ ìgbìmọ̀ ńgbà náà bó o ní nǹkan ṣe rí àtàlágà yín àti gbogbo ilé asòfin gbà náà ṣé lóòótọ́ ilẹ̀ kí nǹkan bá bẹ̀rẹ̀ ní táwọn aláṣẹ fi ń pariwo yín wọ́n lé ọwọ́ yín ọ̀mọ́. ohun kan tí ó ṣẹlẹ̀ ní àkókò yẹn kì í ṣe wípé ọmọ ẹgbẹ́ ọmọ ilé asòfin pé wọ́n kí nǹkan bọ̀ àwọn alẹ́ tí ń bọ̀ báyìí nǹkan tí àwọn aláṣẹ gbé wá ṣùgbọ́n ní òfin ilẹ̀ wa àti ìlànà ìjọba tá à ń ṣe ó fààyè gbà wípé ohun tí wọ́n bá gbé wá táwọn aláṣẹ bá gbé wá kí ọmọ ilé kàn ṣe àyẹ̀wò ẹ̀ kàn wò bó ṣe dára tó báwo ló ṣe lè mú ìdàgbàsókè bá ìlú tó ìjẹ́ nǹkan tó ń gbé wá yìí ṣé gbogbo ẹkùn tí àwa ń ṣàṣojú fún yìí ló jẹ àǹfààní nínú àwọn nǹkan tó ń bá mú wá òfin gbà wá láàyè láti rí i pé ibi tí ò bá eléyìí tí ò bá bójú tó bójú mu ń bẹ̀ ká ṣe àtúnṣe tí òfin ò bá gbà wá láàyè kò ní sèrèdí pé wọ́n sọ pé tán bá ṣe ètò ìṣúná tán o wọ́n gbúdọ̀ gbé wá sí ilé láti rí i pé a fọwọ́ sí. ìyẹn ni ẹ ṣàyẹ̀wò rẹ̀ fínífíní. so òfin gbà wá láàyè pé ibi tí kò bá bójú tó bá bójú mu ibi tí wọ́n fi nǹkan sí tàdẹ̀rí àtàdẹ̀rí pé eléyìí ṣe pàtàkì ó yẹ kán fi nǹkan síbí yìí àtòrí pé àwa là ń ṣe aṣojú àwọn ará ìlú àwa là ń polongo ìbò fáwọn ará ìlú. ẹ mọ bí títà wà ní dára lù lẹ́sẹ̀. yes àwa ló mọ̀ torí pé àwa náà kàn rí àwọn mélòó lára ìlú ló lè bá Buhari àbí tó lè lọ rí Ọ̀ṣínbàjò gbọ́ àwa lá lọ ìgbèríko àásọ̀nà àgbómi wá àgbé iná wá nígbà tí wọ́n bá dẹ̀ wá gbé ètò ìṣúná wá ọ̀nà tó sọ pé tó bá wọlé o wọ́n máa ṣe o kò sí nínú ètò ìṣúná yẹn omi tó ní o máa rí i pé wọ́n gbé wá fún àwọn èèyàn ẹ ní ìgbèríko kò sí nínú ètò ìṣúná yẹn ṣé ìwà wá dákẹ́ wàá máa wòran rárá ìdí nìyẹn nígbà tí òfin dẹ̀ ti fààyè gbà wípé nǹkan tó ń bá ṣe eléyìí tó ń ṣe yẹn lóde òyìnbó bí ilẹ̀ Yorùbá ní lédè Yorùbá gan àbá ni it's just a proposal. ẹ̀yin lẹ wá lè so àwa ló máa sọ́dọ̀fin àwa la máa fọwọ́ sí pé ok Kano tó ń bá gbé bọ́ọ̀ 20 lọ́bẹ̀ torí pé wọ́n pọ̀ ó yẹ kán gbé 20 lọ or 25 lọ sí Èkó torí pé àwọn náà pọ̀ ó yẹ kí 10 lè wá sí Ondo State torí pé àpọ̀ tó wọn so àwa ló máa ṣe àyẹ̀wò kẹ́ni ẹ tá a wá ṣe àtúnṣe so òfin fàyè gbà àwọn ohun tá a ṣe ní àkókò ẹ nìyẹn then òfin fàyè gbà pé tá a bá rí i pé òkè o wọ́n fi 10 sí 20 sí Kano a ò lè yọ kankan bẹ̀ wọ́n sì fi sí Ondo State òfin gbà pé ká fi sí Ondo State a ní yọ ti Kano yẹn bẹ̀tà a fi nǹkan fún ti a fi nǹkan so nígbà mìíràn ìyẹn á jẹ́ kí owó yẹn kó ga sí i tí àwọn òronú sí wá táwa tó ń ṣàṣojú àbẹ ẹnì kankan tó ṣàṣojú yẹn la máa wo ètò yẹn fínífíní pé àgbègbè tèmi wọn kò gbúdọ̀ gbẹ̀yìn wọn gbúdọ̀ ṣe nǹkan síbẹ̀ so èdè nìyẹn kò sí ìgbàkúgbà tí àwọn tó wà ń bẹ torí pé àwọn tí wọ́n yàn tó ń bá president ṣiṣẹ́ gẹ́gẹ́ bí minister ìmí kò dé state ẹ̀rí tán fi yàn ìmí lè wà ní ìlú òyìnbó kó máa ṣiṣẹ́ ìmí kò yes tó àwa yẹn ló mọ nǹkan tí ará ìlú ń fẹ́ tó polongo ìbò tó bá wọn sọ̀rọ̀ kó tó di pé wọ́n dìbò fún ẹgbẹ́ àwa yẹn náà dẹ̀ ń fà tó a sọ pé aṣojú wa ti dé o kí ló dẹ̀ gbé wá o kí ló dẹ̀ ṣe o wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ mínísítà ní stéètì wọn. mi tọrọ wa dé dúró ní ìsìn àwọn aráàlú ti mọ̀ pé iṣẹ́ aṣojú ṣòfin òní kọ́ yẹ nǹkan tí àwọn aláṣẹ bá gbé wá wò. bẹ́ẹ̀ ni kì í ti pẹ́ ìfowókun ìtọ́tọ̀lẹ̀ ní sí. yes ẹ ti sọ bẹ́ẹ̀ báyìí ní ìsìn kò lè sí awuyewuye kankan mọ́ nípa ọ̀rọ̀ àbádòfin ètò ìṣúná ẹ̀ títí tọdún tó jọ kí ni káwọn aráàlú ọmọ rẹ̀ ti. àdúpẹ́ lọ́wọ́ lọ mo rò pé ètò ìṣúná ti ọdún yìí kò ní awuyewuye bíi ti ọdún tó kọjá ìdí tó fà náà ni pé kó tó di pé ètò yẹn kásẹ̀ ńlẹ̀ àwọn ilé
pẹ̀lú àwọn aláṣẹ wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpàdé yàtọ̀ sí yẹn a tún gbé wọ́n tún gbé ìgbésẹ̀ kan lọ́dún yìí tó yàtọ̀ tí ò tẹ̀ tí ìṣẹ̀lẹ̀ rí pé ètò ìṣúná yìí gan ó yẹ kára ìlú gan kán nípín sí káwọn gan eléyìí kán dá sí nígbà eléyìí tí wọ́n pè ní public hearing wọ́n pe gbogbo àwọn tó nípín tó máa jàǹfààní tó ní ojúṣe nínú nǹkan tó ń pè lé ètò ìṣúná wọ́n pè wọ́n sípàdé a ṣètò yẹn fún bíi ọjọ́ bíi mẹ́ta ní Senate building public hearing tó jẹ́ pé civil society pensioner gbogbo oníkàlùkù wọ́n bá ilé sọ̀rọ̀ á dẹ̀ pa gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn gbogbo ẹ̀ náà ti ṣe ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ pé àwọn nǹkan báyìí tí ìgbọ́ráyé tó ti wà ṣáájú kí gbogbo nǹkan tó lọ so èdè nìyẹn tó jẹ́ pé ní ọdún yìí kò sí awuyewuye tó bẹ́ẹ̀. àgbà pé kò ní ká awuyewuye wọn báyìí. kò ní sí awuyewuye. olúkálùkù ti mọ ipò ara rẹ̀. bẹ́ẹ̀ni olúkálùkù ti mọ ojúṣe ẹ̀. bẹ́ẹ̀ni àwọn aláṣẹ ti mọ ojúṣe ara wọn. bẹ́ẹ̀ni àtòfin náà ti mọ ojúṣe ara wọn. bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ̀ rí i pé létò ìṣúná tọdún yìí náà síbẹ̀ kì í ṣe iye nǹkan náà tó ń gbé wá yẹn náà la dá padà díẹ̀ ìgorí ẹ̀ ṣùgbọ́n wọ́n wá rí i pé díẹ̀ tó gorí ẹ̀ yẹn kò bà nǹkan jẹ́. àti pé nǹkan tẹ́ ẹ nílò ni. nǹkan tó nílò ni pé kò bà nǹkan jẹ́ kì í ṣe fún ìfẹ́ tara wa fún ti ara ìlú. lágbàtẹ́ délé ìgbìmọ̀ aṣojú ṣòfin èmi ọ̀rẹ́ ìbò lówó òkèèrè nínú àbádòfin ètò ìṣúná ọlọ́dẹ tó wá sí ọmọ ìgbìmọ̀ elétò ìṣúná ni pé lẹ́kùn ìdìbò tí mò ń sojú fún o àwọn nǹkan nínú àbádòfin ètò ìṣúná tí mo ti mú lọ síbẹ̀ yìí adúpẹ́ púpọ̀ lóòótọ́ àwọn nǹkan tá a ti mú lọ ó ti pọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣe agbára wa oore ọ̀fẹ́ Ọlọ́run pàápàá pé a tilẹ̀ jẹ́ ọmọ ilé alákọ̀ọ́kọ́ àwọn aláàlẹ́ ń bọ́ báyìí ṣùgbọ́n lẹ́nu ìgbà tá a débẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí a ti fi ìwé ṣọwọ́ sí gómìnà wa pé kó wá bá wa ṣí iléèwé mẹ́ta tí a kọ́ sí tó wà lọ àwọn àbádòfin ètò ìṣúná ọdún tó kọjá yìí akọ́ iléèwé mẹ́ta a block of 6 classrooms. níbo ló wà. ìkan wà ní àdúgbò tí a ń pè ní Peace Avenue àwọn aráàlú gbọ́ báyìí. Kájọlá community ní Àkúrẹ́ South. ìkejì kan. kan tún wà ní Ìlẹ́kùn community block of 3 classroom nìyẹn ó wà ní Ìlẹ́kùn community ní Àkúrẹ́ South. ìkẹta wà ní ibi tí a ń pè ní Agbèjà ní Ìgòbà ní Àkúrẹ́ North ìyẹn náà block of 6 classrooms nìyẹn so àti kọ́ wọn tán báyìí ó kù pé kán wá ṣí àti fìwé ṣọwọ́ sí gómìnà wa yàtọ̀ sí yẹn a ti ṣe bọ́ọ̀ kàngádẹ́rọ sí ìletò 8 èkínní wọ́n pè bí àdúgbò ìlú kan ní Ìjù ìkan wà nbẹ àṣekan síbẹ̀ kan ní ta ògbólú àṣekan ní ọba ilé àṣekan sí Adégbọlá community kan ní Àgùnlà community ìyẹn márùn yẹn ó wà ní Àkúrẹ́ North àwa ṣe 3 sí Àkúrẹ́ South ní Ìsọlọ̀ community ìkan ní Ìlúpéjú community lókè àró ìkan náà tún wà ní Ìgbàláyé. ṣé o gba olè ló ti ṣe. gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́. táwọn ará létí mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ọ̀nà 8 yẹn láti ṣe kọ̀ǹgádẹ́rọ sí lọ́wọ́lọ́wọ́ báyìí àwa tún ti ṣe ìpínlẹ̀ ibi tá à ń pè ní gbọ̀ngàn ìpàdé tá à ń pè ní Àkúrẹ́ Civic and Outreach Center Àkúrẹ́ Civic and Outreach Center a ti ṣe ìpínlẹ̀ báyìí the foundation ìyẹn wà ní Àkúrẹ́ ní junction Òkè Ìjẹ̀bú níbẹ̀ yẹn tá à ń pè so ìyẹn jẹ́ kanú náà tí àti lẹ́yìn ìgbà yẹn a ti gbé transformer kan lọ sí community tí à ń pè ní Ayédùn community so àwọn nǹkan tí lọ́wọ́lọ́wọ́ náà à ń ṣe àwọn iṣẹ́ kan tí fúnra wa tá à ń ná owó ara wa sí. a pọ̀ lórí yẹn gbogbo tẹ ẹ̀ka gbogbo àwọn alẹ́ náà ti gbọ́ pé. gbogbo eléyìí tá a kà yẹn eléyìí tá a fi sí ètò ìṣúná ìjọba jẹ́ pé nípasẹ̀ owó ìjọba láti ṣe àwọn nǹkan wọ̀nyí. Yorùbá gbà pé bàbá káàbọ̀ ọmọ kú lé òfin wọn ni ẹ wá sí n ò ní ẹ máa kúrò fáwọn èèyàn àbí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n
àwọn bàbá káàbọ̀ ọmọ kú léwo lẹ ti ti fáwọn tẹ̀ ń sojú fún. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu ìgbà tá a ti dé yìí dé ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin a ti ṣe program tó ń pè ní empowerment nígbà mẹ́ta à ń gbìyànjú láti ṣe ìkẹrin ní oṣù tá a wà yìí torí pé ìwé tí a fi ṣọwọ́ sí gómìnà yẹn ni ò tí ì jẹ́ ká yan ọjọ́ torí pé ọjọ́ kejì ọjọ́ tí gómìnà bá ti ṣí àwọn iléèwé yẹn la fẹ́ ṣe ètò ìrónilágbára yẹn ìrónilágbára là ń pè ṣùgbọ́n a ti ṣe mẹ́ta sẹ́yìn nígbà èyí àkọ́kọ́ tá a ṣe kì í ṣe pé akọ̀ṣe ṣá gbọ́n a béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí lẹ̀ ń fẹ́ níbo lẹ ti ń fẹ́ ìrànlọ́wọ́ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé wọ́n kàn nílò ọkọ̀ tó lè fi máa ṣe iṣẹ́ a sì fún àwọn ènìyàn bíi 12 ní ọkọ̀ ní àkókò náà ìyẹn wáyé ní oṣù kẹta ọdún tó kọjá a fún àwọn 50 ènìyàn ní mọ́tòsáìkù ní àkókò náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà la fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ohun tó lè fi ṣe iṣẹ́ gẹrígẹrí bàbà a fún àwọn kan aró wọn ní agbára lọ́nà láti ṣe fífọ ọkọ̀ car wash a fún àwọn kan ní agbára láti ṣe dry cleaning àwọn tó ń fọṣọ a kó gbogbo àwọn machine tán lè fi ṣe iṣẹ́ fún wọn ni o bẹ́ẹ̀ náà la fún àwọn kan ní ìrónilágbára nípasẹ̀ owó láti lọ ṣe iṣẹ́ ọ̀gbìn àwọn tó ń sọ pé nígbà tí ìjọba ti ní kán padà sí iṣẹ́ ọ̀gbìn pé ìyẹn náà fẹ́ ṣe a sì bá wọn béèrè èwo lẹ fẹ́ ṣe ń bẹ̀ a fún wọn ní owó ká ti ṣe yẹn lẹ́yìn ìgbà yẹn tá a tún máa ṣe ìrónilágbára ìgbà kejì a fún àwọn èèyàn bíi 10 ní kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yìí tricycle ní ọjọ́ náà a fún àwọn ẹgbẹ́ tailor ní sewing machine àwọn la kó fún torí pé àgbà pé àwọn tó ń ṣiṣẹ́ yẹn ló ń mọ ìwúlò ẹ̀ àkọ́ machine ránṣọ àkó fún wọn àwọn ẹgbẹ́ oníbírẹ́dì fún ẹni akọ̀wé tá lè máa bá wọn sáì wọn kiri àgbé motorcycle fún àwọn artisan àgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wọn tó wúlò fún wọn bíi generator àti oríṣiríṣi ní láwọn bàbá káàbọ̀ ọmọ kú lé pé tá a ṣe nìyẹn bíi 3 bẹ́ẹ̀ láti ṣe sẹ́yìn so ìkẹrin là ń ronú àti ṣe yàtọ̀ sí yẹn mo wá ń sọ lẹ́ẹ̀kan wípé a tún gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ kan lápò ara wa yàtọ̀ sí owó ti ìjọba tá a gbà pé owó tá a bá gbà yìí náà aláìlú náà lónìí à ń kọ́ gbọ̀ngàn ìpàdé town hall sí community kan community yẹn ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèlú tá à ń sọ yìí tí mo ti díje fún ipò councillor ní 1991 tí mo sọ yìí ó jẹ́ community bàbá mi wọ́n pè ní ẹ̀mí lọ́rọ̀ community àwọn bá wọn kọ́ gbọ̀ngàn ìpàdé àti kan igi sórí ìgànná ó kù ká fi páànù bò ibi tá a bá dé nìyẹn torí pé bá a ṣe ń rówó yẹn là ń ṣe bẹ́ẹ̀ náà ni à ń ṣe ọ̀nà kìlómítà 1.5 sí àdúgbò ibi tí èmi náà ń gbé torí pé ọ̀nà yẹn ó burú jáì ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá a ti ṣe débi pé a ṣe drainage sí orígun méjèèjì àgbàrá ò lè kò bá bẹ̀jẹ̀ mọ́ ṣùgbọ́n a fẹ́ bá débi pé wọ́n bá fi ọ̀dà sí àti ń kó yẹ̀pẹ̀ sí tí a ń filẹ̀. nígbà tí sáyẹ̀lì bá parí kí ló wà lọ́kàn yìí ẹ tún fẹ́ padà wá àbí ẹ rò pé ipò gómìnà lọ́kàn àbí ipò owó lọ́kàn àbí. ní àkókò yìí tí ọlọ́run bá fi àyè gbà wá torí pé ọlọ́run ló ní ìgbà àti àkókò bẹ́ẹ̀lì tẹ̀tẹ̀ jẹ́ kó di mọ̀ fún wa pé a ò lè rohun kó ń gbà láì jẹ́ pé a fi fún wa láti ọ̀run wá ọlọ́run tẹ̀ tó ń fi sọ fún wa pé a ò gbúdọ̀ ṣàníyàn ohunkóhun pé lọ́la èmi á lọ bí èmi á ṣe lé èmi á ṣe a sọ pé tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run ló ní gbogbo ipá àti agbára èmi náà gbà pé tọ́lọ́run bá fẹ́ tí ará ìlú sì fẹ́ bẹ́ẹ̀ pé ká padà wá nígbà kejì láti wá ṣojú wọn màá fẹ́ faramọ́ yẹn torí pé òye á tún yé wa sí ibi yìí ó gbà pé kí èèyàn lóye nǹkan tó ń ṣe ń bẹ̀ èèyàn lè jẹ́ professor èèyàn lè jẹ́ doctor anything ibi yìí
bó bá débi wàá tún bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni wàá tún bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ bí o ṣe lè ṣe àbádòfin bó ṣe lè ṣe gbogbo nǹkan yẹn ibi tó lè rìn sí tó lè ti rí nǹkan ó nílò ọpọlọ àti ìmọ̀ ilé ìtàn pè ní experience ó nílò ẹ̀ tó àwọn tó ti wá ṣáájú wa báyìí tán ti wá ń gbà méjì gbà mẹ́ta gbà mẹ́rin àwọn náà wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wọ́n ti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fi di pé ọ̀nà yẹn fi yé wọn ju àwa lọ so tí àwa náà bá lé ọ̀rọ̀ fẹ́ àti padà wá á jẹ́ àǹfààní fún ibi tí à ń ṣe aṣojú fún. fọ́nmi bá máa lọ ẹgbà àwọn orílẹ̀-èdè nàìjíríà ni mọ́. ohun tí mo fẹ́ sọ àmọ̀ràn mi fún àwọn orílẹ̀-èdè nàìjíríà wa yìí ni wípé kí wọ́n máa yan àwọn tí ó kúnjú wọn sí ipò kó má ṣe fi yíyan àwọn èèyàn sí ipò kó lé orí ọ̀rọ̀ ẹni tó ná owó jù bí a ṣe náwó sí torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa náwó tí ó jẹ́ pé ipò tán bá yàn sí kò tiẹ̀ ní wábẹ̀ kí ó dẹ̀ jẹ́ pé ṣùgbọ́n tí wọ́n bá yan ẹni tí ó nífẹ̀ẹ́ àwọn ènìyàn láti sìn láti ṣiṣẹ́ fún wọn tí ò ṣe tó wó àwọn èèyàn máa jẹ àǹfààní ẹ̀ so èmi á rọ àwọn èèyàn wa pé kó má jẹ́ kí ètò ìyàn sí ipò kó ná àwọn tó ń díje ná wọn lówó tóbi di pé ẹlòmíràn bá wá débẹ̀ tán owó tó ń ná la máa lépa kò ní sí nǹkan kan tá a ṣe sí ibi tó ti wá àmọ̀ràn mi nìyẹn then àmọ̀ràn kejì náà ni pé ìjọba tó wà ń bẹ̀ yìí wọ́n ní ètò dáradára fún ará ìlú kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba yìí kí wọ́n máa gbàdúrà fún ìjọba yìí á gbà pé nǹkan ò tí ì ṣe déédéé bó ṣe yẹ kó rí nǹkan le kò tí ì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀lì sọ pé ẹni tó bá fomijé fúrúgbìn yóò fayọ̀ ká lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fomijé fúrúgbìn ni mọ̀ pé lọ́dún méjì tó kù wọ́n ò fayọ̀ ká ni so kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba yìí kan sì máa fi àdúrà ran ìjọba yìí lọ́wọ́. ẹ̀yin yẹn wa ẹ rí i pé nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní ọ̀nẹ́rẹ́bù tí àgbéwá lé mi nígbà tí ẹ̀yin náà bá rí iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe lẹ́nu ìwọ̀nba tí wọ́n ti wà ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ẹ mọ̀ pé ẹja ńlá òun náà ni ìwọ wá gbé wọ́n wá sọ kinní kan fún wa pé ká má yàn sípò nítorí owó ẹni tó bá nífẹ̀ẹ́ aráàlú tí ó ṣe ìfẹ́ aráàlú ò ní kí ẹ jẹ́ ká yàn sípò torí pé bí ìlú wa bá tòrò tó bá dára a ò ní máa sá káàkiri àwọn ará òkè òkun wò ní wá sí orílẹ̀-èdè wa. ọ̀rẹ́ ibùsùn ìjọba ìta tó gbà tábà tó bá fẹ́ gbà lálejò. ó kan dandan ẹ ń jẹ́ tiwa àwa náà jẹ́ tiyín ẹ ṣe púpọ̀. ẹ̀yin ìrìn wa kí dùn kó pọ̀ sókí báyìí náà ní ọbẹ̀ ògì èmi a máa sọ kinní kan lórí ètò yìí ní gbogbo ìgbà pé gbogbo ipò tí a bá yàn wá sí àdánwò ni ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí òní kọ́ nítorí ọ̀la ni ẹ má gbàgbé gbogbo nǹkan tá a bá ṣe lónìí ìtàn ni yóò wá dàrú la irú ìtàn wo ni ìwọ fẹ́ jẹ́ irú ìtàn wo ni èmi fẹ́ jẹ́ ìwọ náà iye ọkàn ara rẹ wò nítorí pé gbogbo nǹkan tá a bá ṣe lónìí òun náà ni yóò wá di ìtàn lọ́la títí ìgbà mìíràn tí a tún gbé aṣòfin ọ̀nà àti ojú móhùnmáwòrán yìí orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ̀kọ́ kan.